Ẹ kú déédé ìwòyí o, ẹ̀yin èèyàn wa. Ẹ sì kú bójú ọjọ́ ṣe rí. Lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Èrùkú àti àwọn èèyàn wa tí Elédùmarè ti ṣe pé a ti rí wọn láyọ̀ àtàlàáfíà. Lórí ẹ̀ náà ni mo wà, mi ò tíì kúrò ńbẹ̀ nítorí pé ọ̀rọ̀ yẹn ó ń ká mi lára, ó dẹ̀ ń dùn mí pẹ̀lú ọ̀nà tí wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ yẹn gbà àtohun tí wọ́n ń sọ àtohun tí mò ń rí, tí mò ń gbọ́. Nítorí pé tí a bá tètè jẹ́ káwọn èèyàn wa mọ̀, tá bá dẹ̀ tètè sọ òótọ́ fúnra wa, ṣẹ rọ́pọ̀lọpọ̀ wa a máa ṣẹ̀ níwájú Elédùmarè. Mi ò wá gbèjà ẹnikẹ́ni o, mi ò sì wá sọ fún ẹnikẹ́ni pé kò sí àwọn ọba kan tí ò dáa, ẹ má ṣì mí gbọ́. Ṣùgbọ́n ìdálùú níṣèlú, ìwọ lo mọbi tó ti wá, ìwọ lo màgbègbè ibi tó ti wá, ìwọ lo mọ báwọn bàbá yín àti àwọn ọba yín bí wọ́n ṣe ń ṣe. Lápá ibi témi ti wá, lágbègbè ibi témi ti wá, ohun tí mo wo sàkún ẹ̀, tí mo sì rí àrídájú ẹ̀ débì kan ni pé àwọn bàbá wa wọ̀nyẹn tán ṣì jókòó sórí àwọn àpèrè gbogbo ní gbogbo agbègbè ibẹ̀ yẹn, wọn ò tíì sọnù, wọn ò tíì rìn jìnnà lọ títí sọnù kúrò ní orí ohun tí wọ́n fi ṣe ìṣẹ̀dálẹ̀ ìlú ẹnìkọ̀ọ̀kan wọn. Ó yé wọn yégéyégé, ó sì dá wọn lójú. Wọ́n sì mọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà pé kò di dandan gan káwọn kópa nínú àwọn nǹkan kan, ṣùgbọ́n tó bá jẹ́ ohun tó máa mú àlàáfíà wá, tó sì máa jẹ́ kí ìlú tò ní, káwọn tó bá lè ṣe àbáwọn tó yẹ kó ṣe kán lọ ṣe. Wọn ò sì máa tọwọ́ bọ nǹkan tí ò yẹ kán tọwọ́ bọ̀ lójú, kán tọwọ́ bọ̀ lójú. Fún bí àpẹẹrẹ, mú kan jáde nínú àwọn bàbá mi ní agbègbè wa yẹn tó ti rí rí tó bọ́ síta tó sọ wípé orí àpèrè báwo ni, àbí tó sọ wípé ohun tán fi gbé àwọn àpèrè yẹn kalẹ̀ òun takò ó àbóun lòdì sí. O ò lè rí, o ò lè rí kankan nínú wọn, o ò lè rí mú wá. Ẹ dẹ̀ rí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí n bá ń ṣètò mo máa ń sọ, mo ní lápá gbogbo ọ̀dọ̀ wa ńbẹ̀ yẹn o, Ọlọ́run má mú wa ni, Ọlọ́run má dẹ̀ jẹ́ ká rí láburú torí pé nǹkan tí ó bá ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀, ìyẹn ti ṣe pàtàkì, ó ṣe kókó. Ṣùgbọ́n nǹkan kan ni pé tí nǹkan bá tiẹ̀ ṣẹlẹ̀, ó yẹ kéèyàn gbìyànjú, ó sì yẹ kéèyàn mọ̀ pé gbogbo agbára tí mo ní ni mo sà, gbogbo nǹkan tí mo ní ni mo lò pé kí kiní yìí kó má rí báyìí, ó sì wá rí bẹ́ẹ̀. Tó bá wá rí bẹ́ẹ̀, á wá ṣe kí ni? Èèyàn á tún wá wádìí pé ó ṣe wá rí báyìí, ṣèbí ẹni tí n bá ṣe báyìí, tí n bá ṣe báyìí, tí n bá rìn báyìí, kò yẹ kírú nǹkan báyìí kó máa ṣe. Òun lèèyàn ṣe tètè máa ń rí i pé bóyá àwọn kan ti jálábọ̀dè tán ti ń gbàbọ̀dè àbí àwọn nǹkan kan ó ti ń ṣẹlẹ̀ tí ò yẹ kó máa ṣẹlẹ̀. Nínú ìwádìí yẹn náà ni ó ti jáde. Tẹ́ ẹ bá dẹ̀ wò ó, látìgbà tá a ti ń pariwo tá a ti ń ṣe, gbogbo ìgbà àwọn oníkanranjọ́gbọ́n wọ̀nyí tán bá ti dé agbègbè yẹn, tán bá ti ṣe nǹkan kan, kò ní pẹ́ tẹ́ máa gbọ́ pé wọ́n ti mú wọn. Bọ́n bá ti débẹ̀ tán bá ti mí pẹ́kẹ́, kò ní pẹ́ ẹ ó gbọ́ pé wọ́n ti mú wọn. Àmọ́ ibi tí mò ń lọ gangan leléyìí. Ìgbà tí wọ́n kó àwọn èèyàn wa ní Èrùkú, gbogbo wa la gbọ́ ohun tó ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá dẹ̀ ń tẹ̀lé mi, ẹ ó rí i pé mi ò ṣe fọ́nrán gan, mi ò sọ̀rọ̀ lórí ìyàwó gómìnà tán ló bọ́ síta tó sọ wípé it was just an attempt. Wọ́n ló sọ pé attempt lásán ni kò sí nǹkan tó ṣẹlẹ̀, kó tó di pé àwọn tó jáde tó sọ̀rọ̀ tí wọ́n kò bò pé ó ṣe lè máa perú èdè yẹn jáde lẹ́nu, tí gbogbo wa sì rí fọ́nrán tó hàn sí wa gbangba gbàǹgbà. Gbogbo wa la róhun tó ṣẹlẹ̀, àfẹni tí ẹ̀jẹ̀ ò bá jáde lára ẹ̀ àbí tẹ́jẹ̀ ò dà lára ẹ̀ ní ò ní ohun tá a rí yẹn, ohun tó ṣẹlẹ̀ yẹn kò bà wá lẹ́rù, kò sì bà wá nínú jẹ́. Ẹni tí ò bá parọ́ ló kù. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, ó wá ṣẹlẹ̀, a ti gbọ́. Òǹkálukú wọ́n ń sá káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ sì gbọ́ bá a ṣe ń lọgun níwọ̀nba ibi tá a lè lọgun mọ́, láì fi ti àbòsí sí i, láì fi ti kíyọ̀ dùn ún, kí ṣúgà já, láì ṣe gbogbo yẹn. Níwọ̀nba, níwọ̀ntúnwọ̀nsì tọmọlúàbí, gbogbo yín lẹ rí bí a ṣe rọra ṣe.
bí bá ṣe gbarata àti bá ṣe sọ gbogbo ohun tá a sọ. Ẹ̀yin tẹ́ bá wo ètò tí mo ṣe gan, tẹ́ ẹ bá wo ibi tí mo ti ń sọ pé gbogbo àwọn tán bá mọ̀ pé àwọn ní nǹkan àbáwọn lè ṣe nǹkan pé kán bọ́ síta kán ṣe é, ṣùgbọ́n kán má rò towó, kán má béèrè owó. Ṣùgbọ́n tán bá ṣe é tá bá rí i pẹ̀lú àṣẹ Èdùmàrè, àwọn èèyàn tí Ọlọ́run bá ní pé kán nawọ́ sí wọn, wọ́n á nawọ́ sí wọn. Mo mọ̀ọ́mọ̀ sọ, mo sì mọ̀ọ́mọ̀ ṣe ni nítorí pé mi ò fẹ́ kó ṣe tán ká wá jáde ká máa jánu, ká máa sọ oríṣiríṣi, ká máa sọ pé igbá àwo àbí torí kinní kan ni ò jẹ́ ọ́n ṣe é. Mi ò wá sọ eléyìí fún yín pé bóyá ẹnìkankan ló ṣe é tó wá ń béèrè owó o, rárá rárá. Mi ò sì ní kẹ́nikẹ́ni wá dáwó fún ẹnikẹ́ni rárá. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Ìyẹn gan-an ló múnú wa dùn, ó ní ìdùnnú wa tó jẹ́ kẹ́nu wa gba ọ̀rọ̀ táwa tá a jáde tá à ń béèrè ìbéèrè tá à ń béèrè, tó sì jẹ́ pé inú mi wá dùn pé ìbéèrè tá à ń béèrè yìí òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tán pera wọn lọ́mọ Nàìjíríà àti Íbò àti Haúsá ná ń béèrè pé bóo lẹ ṣe ṣe eléyìí? Àtará Èkó o, àtará Ọ̀yọ́ o, àtará Ọ̀ṣun, àtará Ògùn, àtará Oǹdó, àtará Benue, àti ará Kaduna, àtará Sókótó, àti ará Kogi, name it. Everybody ló ń béèrè pé bóo lẹ ṣe ṣe eléyìí? Ṣé ẹ gbé ransom lọ fún wọn ni? Ṣé ẹ san ransom tán fi fi wọ́n lẹ̀? Àbí ṣé ẹ kógun lọ jà wọ́n ni? Ó dáa àwọn tán ṣiṣẹ́ yẹn dà, àwọn tó ṣọṣẹ́ yẹn dà? Ó dáa ìròyìn wo lẹ mú wá fún wa? Mélòó nínú wọn lẹ mú balẹ̀? Àwọn ológun tó lọ ṣé wọn ò fara pa? Kò sí nǹkan kan tó jọ mọ́ yẹn. Ó wá ń ṣe gbogbo èèyàn ní kàyéfì pé bóo lọ̀rọ̀ yìí ṣe jẹ́? Kí ló ṣẹlẹ̀? Ṣùgbọ́n nǹkan tán ṣáà ń tẹnu mọ́ ni kán máa dúpẹ́ lọ́wọ́ Ààrẹ Tinubu, ọpẹ́lọpẹ́ gómìnà, wọ́n ń ṣe gbogbo kinní yẹn. Ó dẹ̀ ti ń jọ bí ìgbà tó jẹ́ pé a fẹ́ fi kinní yìí ṣe bí ètò pé ká wá tún máa fi ṣe ìpolongo olóṣèlú, then ká tún máa fi negotiate láàrin ara wa bá ṣe tún máa jọ fúnra wa nípò. Pé ṣó o rí i pé nǹkan tó ṣẹlẹ̀ ńlú mi báyìí, mo ti gbórúkọ ẹ ga pé ìwọ lo wà ńdìí ẹ̀, ìwọ lo ṣe gbá, ìwọ lo ṣàwo. Ká máa fi àwọn èèyàn, ẹ̀mí àwọn èèyàn tí wọ́n lẹ́jẹ̀ lọ́rùn, ká máa fi negotiate. Mi ò sọ pé bóyá ẹ sọ pé káwọn agbófinró bọ́ síta kán lọ ṣe ìwọ̀nba tán bá lè ṣe. Ṣùgbọ́n ṣé ẹ lè jáde pẹ̀lú gbogbo ohun tẹ́ ẹ̀ ń sọ yìí péẹ̀yin lẹ ṣe gbá lẹ ṣàwo, kẹ́ ẹ fọwọ́ ẹ̀ sọ̀yà kẹ́ ẹ búra wípé ẹ̀yin lẹ lọ gba àwọn èèyàn yẹn lẹ̀, kẹ́ ẹ wá ṣàlàyé fún wa, kẹ́ ẹ fún wa lẹ́rìí pé ẹ̀yin lẹ gbà wọ́n lẹ̀ lóòótọ́, báyìí lẹ ṣe rìn, báyìí lẹ ṣe tọ̀, bẹ́ẹ̀ ṣe gbà wọ́n lẹ̀ ni. Bó bá jówó náà lẹ fi gbà wọ́n, ẹ wá sọ pé bẹ́ẹ̀ tiẹ̀ ní sọ iye tẹ́ ẹ fi gbà wọ́n, owó la fi gbà wọ́n o, báyìí la ṣe rìn o. Òní kọ́ la ti ń rí tí wọ́n ń sọ pé wọ́n ká àwọn èèyàn lọ. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ó ṣì láwọn èèyàn kan tí wọ́n kó lọ, tí ẹ sì mọ̀ tán sọ fún yín, the same governor Kwara náà ni o, tí ẹ tí ì rí wọn kó jáde tá à tí ì gbóhùn wọn, tá à tí ì rí wọn dèní. Ẹ wá ṣàlàyé fún wa kí ló dé táwọn yẹn ò ṣe é ṣe ní rírí? Irú ọgbọ́n àtọ̀nà tẹ́ ẹ gbà yìí tẹ́ ẹ fi ráwọn eléyìí, kí ló dé tẹ́ ẹ lè lo ọgbọ́n àti ọ̀nà yẹn láti wá àwọn yẹn jáde? Kí ló dé tí yàtọ̀ wà ńbẹ̀? Àtijọ́ tán ti ní wọ́n ń gbéèyàn Nàìjíríà pé wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwo. Àwọn tán ń rí gan táwọn ìdílé wọn ń sanwó àbí tí àwọn èèyàn kan lọ ń sanwó láti gbà wọ́n lẹ̀. Léléyìí tí ò tún sí nǹkan kan tó fi fúnyàn ní àrídájú pé tán bá sanwó tán gan wọ́n ó tún fi wọ́n lẹ̀. Lọ́pọ̀lọpọ̀ ni wọ́n ó gbowó tán tí wọ́n ó tún gbẹ̀mí wọn. Ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ tán bá dé, a máa ń gbọ́ ròyìn, a máa ń gbọ́ ohun tán máa ń sọ lórí bí àwọn èèyàn wọn ṣe ń pè, bọ́n ṣe ń sọ fún wọn pé àwọn èèyàn yín ti pè, wọ́n ti mówó wá. A sì ń rí fọ́nrán lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn tí wọ́n ó mú, tí wọ́n ó ní ó yá ẹ pè, tá á rí fọ́nrán wọn báyìí táwọn èèyàn ó máa bẹ̀bẹ̀, ó yá ẹ bẹ àwọn èèyàn yín tán bá mówó wá. Ṣébí àìṣọmọdé, gbogbo ohun tá a dẹ̀ ń sọ yìí kì í ṣe pé wọ́n sọ̀tàn fún wa, kì í ṣe nǹkan tó ṣẹlẹ̀ lọ́dún mẹ́rin, kì í ṣe nǹkan tó ṣẹlẹ̀ lọ́dún méjì. Nínú ọdún yìí àìmọye èèyàn tán ti gbé, tí wọ́n gbé wọn sórí ẹ̀rọ ayélujára tán fún wọn ní fóònù, tán sì rìkọ́ọ̀dù wọn pé ó yá ẹ máa sọ fáwọn èèyàn yín kán mówó wá. Bẹ́ẹ̀ bá mówó wá, á ṣe báyìí fún yín, tí wọ́n ó tún máa nà wọ́n lẹ́gba, tí wọ́n ó máa ṣoríṣiríṣi fún wọn. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé táwọn èèyàn wọ̀nwọ̀nyí kò rí bẹ́ẹ̀. A à rí nǹkan kan tá a lè ṣe ju pé ká máa dúpẹ́ lọ. Ṣùgbọ́n ohun tí ẹ̀ ń ṣe, irọ́ tẹ́ ẹ̀ ń pa, òun ló ń fa atótónu àwa kan àtariwo tá à ń pa yìí. Àti ìbéèrè tí àwọn ọmọ
wá Nàìjíríà tí wọ́n ń bi yín pé ẹ wá ṣàlàyé fún wa báwo lẹ ṣe gbà àwọn ẹni yìí jáde. Nítorí pé eléyìí yàtọ̀, ó rú àwọn èèyàn lójú. Mo ti sọ nínú fọ́nrán tí mo ṣe nígbà tí mo ṣe live video. Mo ní gbogbo ẹnu ni mo fi sọ, àwọn kọ́ ni wọ́n gba àwọn èèyàn yẹn jáde. Àwọn ológun kọ́ ló lọ gbà wọ́n. DSS kọ́ ló lọ gbà wọ́n. Kò sí kankan nínú wọn tó lọ gbà wọ́n. Elédùmarè kàn ṣetán tó máa kó àwọn èèyàn yìí yọ. Ó dàbí ọ̀rọ̀ kan tá a máa fi ń ṣeré ni pé eégún ń na ẹgba, àwọn tó ń gba owó wọ́n ń gba owó. Àwọn télédùmarè lò tí wọ́n sá kiri lọ́tùn-ún lósì, gbogbo àwọn bàbá yìí tó sì jẹ́ àwọn náà lọ́pọ̀lọpọ̀ yín tẹ́ ń fojú àwọn oníranù kan tẹ́ ẹ mọ̀ tó ń pera wọn lọ́ba, tẹ́ ń fojú wọn wo gbogbo àwọn ọba tá a dẹ̀ máa ń sọ fún yín pé kò rí bẹ́ẹ̀. Ó lèmi ṣe máa ń sọ fọ́pọ̀lọpọ̀ yín pé ibi tó ń kálukú ti jáde tó mọ̀ ni kó ranjú mọ́. Ẹ má máa kó àwa kan wà tó jẹ́ pé a lè gbà kẹ́ máa kó àwọn bàbá titi wa, kẹ́ máa kó ẹrẹ̀ yí wọn lára. A sọ pé wọ́n mọ́ tán o, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ohun tẹ́ ẹ̀ ń sọ yẹn, irú ìwà randanrandan yẹn ò sí lọ́dọ̀ àwọn bàbá titi wa níbi táwa ti wá. Kò sí lọ́wọ́ wọn, a bá lọ́wọ́ wọn, a dẹ̀ rápẹrẹ ẹ̀. Abiyamọ sì ni wọ́n. Ìgbà tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ tá à ń pariwo tá à ń sọ gbogbo ẹ̀, àwọn bàbá yìí wọn ò sùn wọn ò wo. Oníkálukú bọ́n ṣe ń kọlu òpó náà ń kọlu igi náà ń kọlu gbogbo ẹ̀. Gbogbo ohun tóníkálukú wọn mọ̀, gbogbo ohun tán mọ̀ tán lè ṣe ni wọ́n ṣe. Àwọn ọ̀rọ̀ kan wà tá à lè sọ lórí afẹ́fẹ́. Ohun tó dá mi lójú tàdá dé gbangba ni mò ń sọ fún yín. Ẹni tó bá lóun lòun lọ gbà wọ́n lẹ̀ nínú àwọn ìjọba àti Tinubu àti gọ́fúnà Kwara, ẹnì kan jáde kán mẹ́rin ẹ̀ wá. Ó ṣeni láàánú pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tírú ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀, ohun tó máa ń kọ́kọ́ ṣẹlẹ̀ ni pé wọ́n á káwọn èèyàn yẹn, wọ́n á lọ kó wọn lọ ilé-ìwòsàn. Wọ́n á fi ọlọ́pàá ṣọ́ wọn, ìjọba máa ṣọ́ wọn, wọ́n á bá wọn sọ̀rọ̀, wọ́n á ṣe. Tọ́pọ̀lọpọ̀ wọn tán bá fì wọ́n lẹ̀ tó bá ti jẹ́ pé ìgbà tán jáde ọ̀rọ̀ wọn gba tọ̀dọ̀ ìjọba kọjá, ẹ ẹ̀ lè padà gbọ́ gbogbo òótọ́ ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́nu wọn. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwa ti gbọ́, a sì ti mọ ohun tó ṣẹlẹ̀. Nínú ìwádìí, nínú pé èèyàn ń retí nǹkan kan pé ṣóòótọ́ lohun tán sọ yìí, ṣé yóò rí bẹ́ẹ̀, ṣé ò ní rí bẹ́ẹ̀? Tó wá dàbí pé ó rí bẹ́ẹ̀, ó fẹ́ jọmọ, ó ti yé yín, kéèyàn wá fẹ́ sáré ṣèwádìí pé kó má lọ jẹ́ pé kinní yìí kàn fẹ́ jọra wọn ni, ká mọ̀ọ́mọ̀ lọ mú nǹkan tí ò jọra wọn ká máa fi wéra wọn. Níbi à ń béèrè lọ́wọ́ àwọn tí wọ́n lè sọ pàtó pé ó dáa bóo lọ̀rọ̀ yín ṣe rí, bóo nìrìn yín ṣe rí. Ẹ̀rí tó dájú òkodoro ọ̀rọ̀ ti wà pé kò sí ẹnikẹ́ni tó lọ gba àwọn èèyàn yìí. Àwọn tó mú wọn, wọ́n kàn déédé rìn lọ, wọ́n fi wọ́n lẹ̀ ni. Kì í ṣe pé bóyá èèyàn kankan ló lọ kógun jà wọ́n, tó lọ gbà wọ́n wá. Àwọn tó dẹ̀ mú wọn, kì í ṣe pé wọ́n wá ní a ti pa àwọn èèyàn yín o, wọ́n ti ní wọ́n ń gbówó bọ̀ o, wọ́n bá ti gbówó dé ẹ máa lọ o, àbí wọ́n ti gbówó wá o, ẹ wá máa lọ o. Rárá. Ohun tó ṣẹlẹ̀, ohun tó rú ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn gan lójú ni, kò yé wọn. Ṣùgbọ́n ó yé Elédùmarè, ọba adẹ́dàá aṣẹ̀dá tó dá gbogbo wa, tó ṣe gbogbo wa, tó sì mọ bọ́rọ̀ ẹ̀ ṣe rìn, tó mọ̀ ju èmi tí mò ń sọ̀rọ̀ yìí gan lọ. Ó sì yé àwọn témi ó máa pè ní amáwo márò, télédùmarè ó jẹ́ kán pẹ́ fún wa. Télédùmarè ó máa bá wọn gbé ẹrù àgbà, tí ó bá wọn gbé ẹrù àgbà dórí. Ẹrù àgbà tí wọ́n ń gbé yìí, wọ́n á gbé e dórí. Àwọn ọmọ wọn ò ní yàn kú, ọmọ ò ní kú mọ́ wọn lójú, ọmọ ò ní kú mọ́ wọn lọ́wọ́. Ayé ò ní fẹgbá fún wọn lóúnjẹ jẹ. Ipò iyì, ipò ẹni ọlá, ipò ẹni ẹ̀yẹ náà wà. Wọn ò ní padà dẹni ilẹ̀ẹ́lẹ̀, wọn ò ní padà dẹni yẹpẹrẹ. Iṣẹ́ ọwọ́ wọn tán ṣe tí ò sẹ́ni tó mọ̀, Elédùmarè á bá wa súre fún wọn, á bá wa dúpẹ́ lọ́wọ́ wọn. Àwọn tó sì ń ṣaburú náà táwọn èèyàn ń yìn wọ́n,
tó ń ṣàdúrà fún wọn Elédùmarè á bá wa san wọ́n lẹ́san tó bá tọ́ tó yẹ sí wọn. Láì dènà pẹ̀lú láì jẹ́ kí fọ́nrán yìí gùn, ẹ gbọ́rọ̀ lẹ́nu brọ́dà mi yìí, ẹ gbọ́ ohun tí brọ́dà mi yìí náà sọ léléyìí tí ò yàtọ̀ sí ohun tèmi náà ti sọ fún yín, ẹ gbọ́. I greet every one of us. Good evening. Ẹ jọ̀ọ́, I just realized something. Mo notice pé àwọn èèyàn wa tí ó wà ní Èrùkú tó ń kó. Mo realize pé a lọ ń gbé glory yẹn. We are giving that glory to someone else. We are giving the glory of these people to someone else. Ẹ lọ ń gbé glory yẹn, ẹ lọ ń gbé fún President Bola Ahmed Tinubu. Ẹ lọ ń gbé glory yẹn, ẹ lọ ń gbé fún Abdulrahman. Ẹ jọ̀ọ́ ṣáwọn ló ṣiṣẹ́ yẹn ni. Even though our gan tá rant online yìí gan, we still push forward than this one. Àwọn ajáde tán, ṣé security tó ń dà síta, ṣáwọn náà rí, ṣáwọn náà lọ bail wọn ni, àwọn náà lọ release wọn, náà set wọn free. Why are we like this in this country? Mo rí tán kọ lọ́rọ̀ particle pé Abdulrahman kìíní kan Bola Ahmed Tinubu, mo rí tán kọ àríra article lóṣìṣìṣì. Tẹ́ bá ń kọ gbogbo nonsense yẹn tẹ́ ń kọ, kí lè rẹ́kọ fún àwọn kábíyèsí, àwọn ọba, àwọn traditional ruler, àwọn herbalist, àwọn ọlọ́dẹ tí wọ́n ṣe sacrifice lóṣìṣìṣì, kí lè rẹ́kọ fún wọn. Ẹ bá ní proof of payment pé eye tẹ́ fi sanwó lélẹ́yìí. If you have the proof of payment, bring it out. You pay, okay, this is the ransom we pay for the bandits to release them. Bring the money, bring the evidence out. Then why are we fooling ourselves? Why are we fooling ourselves? Why is this country like this? Why are we suffering and smiling? Why do we make things so hard and difficult for ourselves? Okay, fine. Àwọn security tó ń kó síta tó ń lọ sí inú igbó ẹ̀. Okay, wọ́n kàn déédéé débẹ̀ wọ́n gbó kalẹ̀ ni wọ́n dẹ̀ ń gbọmọ bá àwọn bandits yẹn kọ́. Nothing happened to them. Tó bá ṣe pé bẹ́ẹ̀ ṣe ń gbé glory yẹn bá àwọn security yẹn lẹ́ ń gbé fún Tinubu ẹ̀ ń gbé fún Abdulrahman ni. Àwọn tó wà wọnú igbó yẹn ṣé wọ́n rí bandits kankan, wọn ò rí wọn mú. Wọn ò wá fọ́kàn bandits kankan. Wọ́n kàn déédéé gbọmọ. Ta ní àwọn traditional rulers tó ṣe pé these traditional rulers they are making a lot of sacrifice. Ẹ tí ẹ wá rí tí wọ́n rò, ẹ tí ẹ give kudos fún wọn. Ẹ ń sọ̀rọ̀ Bola Ahmed Tinubu, what has he done? Ẹ ń sọ̀rọ̀ Abdulrahman, kí náà ṣe? Torí impact wọn ò tí yé mi ni o, mi ti really understand impact wọn. From my own side and from my own point of view, kudos to the traditional rulers, kudos to the hunters, kudos to the herbalists. Tí wọ́n wà ní Odòọwá, tí wọ́n wà ní Èrùkú, tí wọ́n wà ní Ìlọ́fà, tí wọ́n wà ní káàkiri ìlú. Everybody jáde, they made a lot of sacrifice for them. Now wọ́n jáde tẹ́ wọ́n ń gbé glory yẹn ń gbé fún Tinubu. Kọ́ mú evidence of payment, kọ́ mú wá now. Àbí sójà tó wọnú igbó tó lọ gbà wọ́n lọ bandit yẹn, kọ́ gbé sójà yẹn, kọ́ gbé wá. Ipò òkè àwọn kò dọ́dọ̀ bandit àwọn dẹ̀ gbà wọ́n. Why are we fooling ourselves? We don't need to be fooling ourselves in this country. I think fool ara wa jù. Kí ni Tinubu ṣe? Tell me the impact and effort of Abdulrahman. Okay, àwọn ọlọ́pàá yẹn kàn dénú gbó, security kàn dénú gbó. Wọ́n dẹ̀ sọ̀rọ̀ àǹdí, wọ́n dẹ̀ gbọ́mọ kalẹ̀. Kò yé mi náà, mo ṣì ń béèrè ni. From the report, I'm saying this from the direct report. From the direct report, I'm saying this thing out lára àwọn tó lọ sínú igbó yẹn tó bọ̀. Nípa àwọn bandits yẹn ṣe tán. Wọ́n kàn rìn kúrò ń bẹ yẹn náà fi wọ́n lẹ̀ náà rìn lọ. Àwọn dẹ̀ rìn padà náà bọ́ sáwọn àwọn fìdílàntì kan tó kú di pọ́npọ́ wọn. So iṣẹ́ wa ni president ṣe. Iṣẹ́ wo ni Abdulrahman ṣe? Tẹ́bẹ̀ sí ń polongo wọn, tẹ́bẹ̀ sí ń pariwo wọn. Suffering and smiling. We are suffering and we are still smiling on it.
We are facing challenges, we are facing pains, and we are still smiling on it. Ṣé bó ṣe yẹ kó ṣe rí nìyẹn? Ní tèmi o, kudos fáwọn traditional rulers, kudos fáwọn ọlọ́dẹ, kudos fáwọn abalis tó wà gbogbo yẹn, because their sacrifice set them free. Wa, ẹ ṣé I ẹ̀yin greet èèyàn every mi one of us. mo lérò pé a ti Good gbọ́ ohun evening. tí mo lérò pé a ti gbọ́ ohun tí brọ́dà mi tí wọ́n sọ, which is the same thing I'm telling you, the same thing yẹn lèmi náà ń sọ, the same thing yẹn lèmi náà ń sọ fún yín. Tí wọ́n bá ní kò rí bẹ́ẹ̀, okay, a challenge wọn, the same effort, the same method tí wọ́n lò tí wọ́n fi gba àwọn ẹni jáde, kí wọ́n lọ gba gbogbo àwọn èèyàn tó kù níbi tí wọ́n wà yẹn náà, kán lọ gbà wọ́n jáde wá fún wa. So that way wọ́n á lè prove ara wọn pé yes, ohun táwọn ń sọ yẹn. Àbí ṣé President Tinubu àti Governor Kwara wọ́n fẹ́ sọ fún wa pé àwọn ẹni wọ́n special yàtọ̀ sí the other people tí wọ́n ń wá yẹn ni? Ṣé wọ́n fẹ́ sọ bẹ́ẹ̀ fún wa ni? No now. Ẹ̀mí ò jẹ mí lọ. Àbí? Because ṣẹ́rí, the earlier the better tí gbogbo wa bá learn. And I'm saying this nítorí pé kí everybody kíyèsára. Ṣẹ́rí gbogbo àwọn ìlú yìí ló ní nǹkan tá a fi tẹ̀ wọ́n dó, ló dẹ̀ ní ìṣẹ̀dálẹ̀ tá a fi ṣe wọ́n. Tó dẹ̀ jẹ́ pé tí àwọn tó ń ṣàkóso ibẹ̀ tán wà ńbẹ̀ tán bá dúró sórí ẹ̀, tán padà lẹ́yìn nǹkan tí ò sọnù tí wọ́n ń wá kiri, tán padà lẹ́yìn rándan-ràndan tán ń ṣe, tán bá sòótọ́ fúnra wọn, tán bá dúró tán sórí òótọ́, tán dúró sórí ẹ̀, tán bá ń ṣe nǹkan bó ṣe yẹ kán ṣe é, àwọn aburú yìí ò ní máa ṣẹlẹ̀ láwọn ọ̀dọ̀ wa, láwọn ilẹ̀ wa. Òun ló jẹ́ kí èmi ṣì máa hámà lórí ọ̀rọ̀ yìí pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ tó jẹ́ nǹkan ìbànújẹ́ tó máa ń bà wá lẹ́rù, tó ń bà wá nínú jẹ́ yìí, àwọn bàbá wa ti fi ọ̀nà àbáyọ ẹ̀ lélẹ̀ fún wa tipẹ́tipẹ́. That is why tí àwọn ìlú wa yẹn tán ṣì ṣe wà ńbẹ̀, tí gbogbo wa ń ríbi lọ tá à ń ríbi pè pé ibi báyìí ni mo ti wá. Ohun tó ń ṣe wá yìí is not a new thing, kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀. The same set of people wọ́n ti ṣe é rí, wọ́n ti kógun ja àwọn baba ńlá baba wa rí sẹ́yìn. Ṣùgbọ́n wọn ò borí wọn, wọn ò ráwọn ìlú yìí gbà, wọn ò ráwọn ìlú yìí parẹ́. Ó dẹ̀ ní báwọn bàbá wa ṣe ń ṣe ńgbà yẹn. Àbí ṣé kò ní bọ́n ṣe ń ṣe ni? Àìṣe bọ́n ṣe ń ṣe é, òun ló sọ àwa dojo, ló sọ wá dọ̀lẹ, ló sọ wá di pé tán bá ti dé ká máa pariwo wọ́n ti dé o, wọ́n ti gbé àwọn èèyàn lọ, wọ́n ti ṣègbá, wọ́n ti ṣàwo o. Even as at that, tó bá tún wá ṣẹlẹ̀ tán, torí ìjẹkújẹ àti àwọn nǹkan oní-nǹkan tá a ti lọ ranjú mọ́ tá a ti gbà, a mọ kí ló kàn, kí ló yẹ ká ṣe, ọ̀nà wo ló yẹ ká tọ̀, báwo ló ṣe yẹ ká ṣe é. Ṣóòní ni olè ti ń gbé nǹkan àwọn bàbá wa ni tí wọn ò sì ní lọ́bi kankan tó jẹ́ pé olè tó gbé yẹn náà ló tún máa fọwọ́ ara ẹ̀ gbé padà wá? Ṣé mo parọ́? Food for thought nìyẹn. Mo fẹ́ jẹ́ kí gbogbo wa ká tẹ̀bìṣáná kíyèsóògùn. Mo dẹ̀ fẹ́ jẹ́ kí gbogbo wa ẹ gbé ọ̀rọ̀ yìí, ohun tá à ń sọ fún yín yìí, ẹ gbé e yẹ̀wò, ẹ máa wò ó, ẹ wá máa compare ẹ̀ pẹ̀lú other incidents tó ti ṣẹlẹ̀. What makes the difference in this one? Kí ló yàtọ̀? Kí ló yàtọ̀? Kí ló ṣẹlẹ̀? Why tó jẹ́ pé tíjọba bá fẹ́ láwọn làwọn ṣe nǹkan kan, okay, the same àwọn agbófinró, àwọn sójà nǹkan kan tán dà síbẹ̀ tán mọṣẹ́ ṣe tán ṣiṣẹ́ yìí, let them send them to go and get the other ones that we are looking for. Because inú wa máa dùn kán rí gbogbo àwọn yẹn. Tán bá wá ṣe tán tó bá ṣiṣẹ́, àwọn tòkè ọya náà kán ràn wọ́n lọ́wọ́, kán sọ irú ọgbọ́n tí wọ́n dá ọgbọ́n tí wọ́n ń lò, kán sọ fún wọn. Bó bá sì jẹ́ pé wọn ò yá wọn ní àwọn tó mọṣẹ́ ṣe dáadáa yìí náà ni, kán jẹ́ kán lọ bẹ̀ kán lọ ràn wọ́n lọ́wọ́. Inú ẹ̀ ni wọn ó ti kó àkóyawọ́ tí wọ́n á ti prove fún everybody pé ohun táwọn ń sọ bẹ́ẹ̀ ló ṣe rí. Ó ń dùnyàn, ó ń káàyàn lára pé wọ́n fẹ́ máa fẹ̀mí àwọn èèyàn ṣòfò, wọ́n ń fẹ̀mí àwọn èèyàn tàkàtì. Ṣé ológun tó ṣe pé wọ́n mú odidi ọ̀gá ológun ṣé ó tí pé ọ̀sẹ̀ mẹ́ta tí wọ́n sì dùbú ọ̀gá ológun tí gbogbo wa rí? Kí ni wọ́n sọ fún wa nígbà tí a gbọ́ pé wọ́n ti mú ọ̀gá ológun kan? Wọ́n ní ọ̀gá ológun ò sọnù, pé ó ti wà ní barrack, pé kò sí nǹkan tó ṣẹlẹ̀. Ṣebí ìgbà tí fídíò jáde lẹ́nu wọn pamọ́ lọ̀rọ̀ yí padà. So
kí ló nídìí kí n tó máa fi proof fún ẹ pé irọ́ làwọn èèyàn ń pa fún ẹ. Gbogbo wa ni kẹ́ ẹ jẹ́ kọ́pọlọ wa pé ká jí dìde lójú oorun wa ká ṣe normal and let us do the needful. Ẹ má fẹ̀mí ara yín ta kite, ẹ má fi ẹ̀mí yín ẹ má fi dá títí àwọn tán láwọn ń ṣèjọba yìí. Ohun tí wọ́n ṣe ni wọ́n ń ṣe yẹn o, ohun tí wọ́n ṣe ni wọ́n ń ṣe yẹn. In the first place, wọ́n ti fail woefully nínú gbogbo ohun tó yẹ kí ìjọba kó máa ṣe fún aráàlú. Wọn ò dẹ̀ lẹ́nu ọ̀rọ̀, wọn ò lẹ́tọ̀ọ́ kankan. Ṣùgbọ́n ohun tí Elédùmarè tó gba ọwọ́ àwọn èèyàn kan ṣe, àwọn tún bẹ́ síta, wọ́n tún gbà á wọ́n sọ di glory tiwọn. Wọ́n dẹ̀ ti fẹ́ dọ́gbọ́n máa lò ó bí ohun tí wọ́n ó fi máa fẹ̀mí àwọn èèyàn balẹ̀ lórí irọ́, lórí òfegè, lórí ohun tí ò dáa. Tó jẹ́ pé tó bá wá yá, wọ́n á máa mú àwọn yẹn mọ́ point tí wọ́n á tún máa fi ṣe ìpolongo òdìbò pé ṣèbí ẹ rí nǹkan táwọn ṣe níbi báyìí rí. Àwọn kọ́ ló ṣe nǹkan kan, gbogbo ẹnu ni mo fi ń sọ fún yín. They didn't do anything. Elédùmarè á jẹ́ kó yé gbogbo wa. Ẹ ṣeun, mo tún ń padà bọ̀ o.